Ó ga o, ohun tí Saheed Esun sọ nípa Wùmí Toríọlá tó jẹ́ òṣèré ẹgbẹ́ rẹ̀ yìí tún lágbára o. Kódà níṣe làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dẹnubò Wùmí Toríọlá nítorí ọ̀rọ̀ náà. Èyí lohun tó sọ. Àwọn èèyàn mà ti wọlé àdúrà fún Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé lẹ́yìn tí wòlíì yìí ríran sí wọn. Èyí lohun tó ṣẹlẹ̀. Òkété ti bórù mọ́ Olúwo lọ́wọ́ o. Àwọn lọ́balọ́ba mà ti fún ní ọjọ́ 21 láti pe Ọọni lẹ́jọ́ lórí ẹ̀sùn ìgbìyànjú láti ṣekú pani tó fi kàn. Bí bẹ́ẹ̀ kọ́, èyí lohun tán ló máa ṣẹlẹ̀. Farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó ga o, sẹ́yìn náà ti gbọ́ ohun tí òṣèré yìí ní Wùmí Toríọlá ṣe táwọn èèyàn fi tó ń dẹnu bò lórí ayélujára. Ṣóhun nìkan ló wà lágbo òṣèré ni, kí ló dé tó fi lè mọ́ tó báyìí? Rọ́ọ̀ kò jẹ́ bẹ́ẹ̀. Àwọn ọ̀rọ̀ báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn èèyàn ń sọ nípa arẹwà òṣèré ilẹ̀ wa tó sábà máa ń kópa lára gbígbóná nínú fíìmù ni. Wùmí Toríọlá táwọn tiẹ̀ tún máa ń pè ní Queen Latifah látàrí àwọn ẹ̀sùn tí òṣèré ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń pè ní Saheed Esun fi kàn án níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ń jà ràn-ìràn káàkiri orí ayélujára báyìí. Ó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé káwọn èèyàn fún òṣèré yìí láǹfààní láti rojọ́ tirẹ̀ kí wọ́n tó dájọ́ tàbí dá a lẹ́bi torí pé àwọn àgbà bọ̀ wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Gbọ́n síbẹ̀ náà níṣe làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dá òṣèré yìí lẹ́bi. Láìpẹ́ yìí ni òṣèré ẹgbẹ́ rẹ̀ tó tún jẹ́ bí ọ̀gá sí lágbo òṣèré ni àfìsọwọ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ti béèrè nípa Wùmí lọ́wọ́ rẹ̀ tóun náà sì sọ pé bí Wùmí ṣe ń ṣe lójú ayé kò fi dáradára jìnnà sí bó ṣe ń ṣe nínú fíìmù. ní ṣùgbọ́n o kì í tọ̀yàn ṣùgbọ́n tó o bá tọ wàá rí wà tó o máa ń wò nínú fíìmù lójú ayé. ṣùgbọ́n èsì tí àfíìsì fọ́ yìí gbòdì lára Wùmí Toríọlá tó sì jáde láti fi ìbínú sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. àwọn èèyàn fi ń bu pé àwọn ọ̀rọ̀ tó sọ yìí ti pọ̀jù àti pé àfíìsì kò sọ ọ̀rọ̀ náà láti tàbùkù rẹ̀ tàbí bà á lórúkọ jẹ́. ọ̀rọ̀ yìí kan náà ni Saheed Esun sọ̀rọ̀ lé lórí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí. ó fi ní kò yẹ kí Wùmí bú àfíìsì ọwọ́ rárá lórí ohun tó sọ yìí. ó ní igi mú jìnnà sórí àti pé ọkùnrin náà kò jayò pa lórí ohun tó sọ nípa Wùmí. Saheed ní Wùmí ti hu irú ìwà tó jọ mọ́ ohun tí àfíìsì sọ nípa rẹ̀ fún òun nígbà táwọn pàdé lóko eré kan. nígbà tí Saheed Esun ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ yìí, ó ní ọ̀tọ̀ lẹni tó ń darí eré náà tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tó ní eré gbà á kúrò lọ́wọ́ rẹ̀ tó sì gbé fún òun láti darí. ó ní Wùmí ló kópa tó ṣe pàtàkì jùlọ nínú eré náà. òṣèré yìí ní ìgbà tí òun rí Wùmí lóko eré yìí òun kì í dáadáa. ní ìgbà táwọn ya ipa àkọ́kọ́ tó yẹ kí wọ́n ṣe tán tó wá di káwọn ya ẹlẹ́ẹ̀kejì ni wàhálà bẹ̀rẹ̀ láàrin òun àti Wùmí. nínú ọ̀rọ̀ rẹ̀ Saheed ní bí mo ṣe kọ́kọ́ dé oko eré yẹn lọ́jọ́ náà mo kí Wùmí tọ̀wọ̀tọ̀wọ̀. ó sì sọ fún un pé kó máa múra sílẹ̀ fún ipa tó fẹ́ kó nítorí òun la ti ń dúró dè. nígbà tá a parí ipa àkọ́kọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tá a jọ ń ṣiṣẹ́ sáré lọ sínú mọ́tò láti lọ kó aṣọ tí Wùmí fẹ́ wọ̀ wá. nítorí pé ṣọ́ọ̀bù aṣerun lọ́ṣọ̀ọ́ kan là ń lò láti ṣe fíìmù náà. bí mo bá sáré bọ́ síta láti lọ ṣe nǹkan nígbà tí mo máa padà dé mo ṣe àkíyèsí pé kò tí ì pààrọ̀ aṣọ rẹ̀. ṣe ló kàn jókòó tó pa ẹsẹ̀ lé ara wọn. mo bá tún lọ bẹ̀ pé kó jọ kó lọ pààrọ̀ aṣọ. ó bá ní kí n bá òun gbé owó oúnjẹ òun. mi náà bá kó ẹgbẹ̀rún 5,000 ìyẹn 5,000 naira fún. òun ni òṣèré tó bẹ̀rẹ̀ kí wọ́n máa gba owó oúnjẹ ńlá nígbà náà. ni mo bá tún bọ́ síta o. nígbà tí mo tún máa padà wọlé mo tún rí i pé kò tún tí ì pààrọ̀ aṣọ rẹ̀ náà. ni mo bá tún lọ bẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì. nígbà yẹn ló wá da ìbínú sílẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní béèrè pé àṣẹ wo ni mo ní láti máa sọ ohun tí mò ń sọ. ó ní ta ni mi báwo ni mo ṣe ń ṣe bí ẹni tí kò mọṣẹ́ báyìí. bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní bú mi tó ń ṣe èpè fún mi. ó ń fi iṣẹ́ mi ṣe yẹ̀yẹ́. síbẹ̀ náà mo tún farabalẹ̀ mo tún wá ń ṣe àlàyé fún un pé òun ló ń kó ipa tó pàtàkì jùlọ nínú eré yìí. ó sì yẹ kó pààrọ̀ aṣọ rẹ̀ ká lè ṣiṣẹ́ yẹn kó má bàa bàjẹ́. ṣùgbọ́n dípò tó máa fi gbọ́ gbogbo ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀, ṣe ló tún bẹ̀rẹ̀ sí ní bú mi tó ń pè mí lórí burúkú. àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni mánéjà mi àti àwọn ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ mi gbọ́ tí wọ́n fi bọ́ síta. ni wọ́n bá rí i pé èmi ló ń pariwo mọ́ tó ń bú tó ń sọ̀rọ̀ burúkú sí ni wọ́n bá gbéná wojú rẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjà kódà wọ́n fọ́ gíláàsì ọkọ̀ rẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí. kan nínú àwọn ọmọ obìnrin tó wà níbẹ̀ tì í. níṣẹ́ ló sáré wọ inú ọkọ̀ rẹ̀ tó fi awakọ̀ tó gbé wá síbẹ̀ sílẹ̀ tó lọ. ẹ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Saheed Esun ṣe ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Wùmí Toríọlá. táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ń sọ pé ṣé òun nìkan ló wà lágbo òṣèré tíátà ni. wọ́n ní òun ni lánàá lónìí bí ẹkún àpọ̀kọ̀jẹ. kí ló dé tí ẹnu kì í sìn lára rẹ̀. ṣùgbọ́n àwọn míì ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni àti pé lọ́pọ̀ ìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn méjì ṣe ni kálukú máa rojọ́ gbé ara rẹ̀ lẹ́yìn. wọ́n ní fúndìí èyí ó yẹ kí àwọn èèyàn gbọ́ tẹnu Wùmí Toríọlá náà kó tó máa dá a lẹ́bi tàbí dá a lẹ́jọ́ lórí ọ̀rọ̀ yìí. wọn kan tiẹ̀ ní ó yẹ kí ohun tó ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti ìjọba Làǹdẹ́ kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. nítorí pé báyìí náà ni Làǹdẹ́ ṣe jáde tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa Fúnkẹ́ Akíndélé. ìwà padà jẹ́ pé irọ́ pátápátá ni àwọn ohun tó sọ náà. bẹ́ẹ̀ làwọn kan ti bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kògbákùngbé sí Fúnkẹ́ Akíndélé
Akíndélé lọ́tùn lósì. Ó tó wá di pé ìjọba Làǹdẹ̀ padà jáde tó wá tọrọ àforíjì. Ní ó yẹ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ti kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. Ká máa gbìyànjú láti gbọ́ ẹjọ́ igun méjèèjì tí ọ̀rọ̀ bá kàn tó máa ṣe ìdájọ́ tàbí sọ ọ̀rọ̀ kòbákùngbé síyàn lórí ayélujára. Kọ́lọ́run má bàa fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbá wa lẹ́nu. Àwọn èèyàn mà ti wọlé àdúrà fún Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ lẹ́yìn tí wòlíì yìí rínà sí wọn. Orí àdúrà kíkan ni àwọn olólùfẹ́ ọkọ àti ìyàwó tí wọ́n jẹ́ gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa táwọn èèyàn nífẹ̀ẹ́ sí dáadáa ni Lateef Adétọ́lá Adédìméjì àti Mobímpé Adédìméjì. Pé kí Ọlọ́run jẹ́ kí ìran tí wòlíì yìí rí sí wọn ṣẹ mọ́ wọn lára ní kò pẹ́ kò jìnnà rárá. Pé kí tọkọ-tìyàwó tó ń wojú Ọlọ́run fún ọmọ ìfinúṣoyún bẹ́ẹ̀ ni kí wọ́n fẹ̀yìn gbọmọpọ̀n láìpẹ́ yìí. Ọ̀pọ̀ àwọn tí wọ́n rí fọ́nrán ibi tí wòlíì Mary Olúborí tó ní ìjọ kan tí wọ́n ń pè ní Rock of Salvation Apostolic Church tó wà lórílẹ̀‐èdè United Kingdom àti Nàìjíríà. Sísọ ìran tó rí nípa Lateef àti ìyàwó rẹ̀ ló ń bá wọn rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run pé kí ìran náà wá sí ìmúṣẹ ní kíákíá. Ẹ̀ ní wọ́n ní bó ṣe sọ náà ló máa rí. Arábìnrin ló jáde láti ṣàlàyé ìran tó ní Ọlọ́run fi hàn òun yìí báyìí pé òṣèré tó ń jẹ́ Mobímpé yìí àti Lateef Adédìméjì bó ti láàlá rí wọn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Mo ti kọ́kọ́ rí wọn pé wọ́n bí ọmọ ọkùnrin kan. Mo tún wá rí wọn pé wọ́n bí ìbejì ọkùnrin kan obìnrin kan. Ọlọ́run wá sọ fún mi pé kò ní pẹ́ rárá mọ́ tí àwọn ọkọ àtìyàwó yìí yóò fi bímọ. Ìyẹn tí òṣèrébìnrin kò bá tiẹ̀ tí wà nínú oyún. Lateef Adédìméjì tó jẹ́ òṣèré ni mò ń sọ̀rọ̀ nípa o. Wájú ọba tí màá jíyìn fún àti Ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́. Ọlọ́run tó fi ìran yìí hàn mí náà ni yóò jẹ́ kó wá sí ìmúṣẹ lórúkọ Jésù. Bí mo ṣe rí bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ẹ sọ fún un pé yóò lóyún kí ọdún yìí tó parí. Èyí ni wòlíì obìnrin tó gbajúmọ̀ dáadáa ní Nàìjíríà àti lókè òkun yìí ṣe sọ ọ̀rọ̀ náà. Àwọn abiyamọ àti àwọn olólùfẹ́ àwọn òṣèré ilẹ̀ wa tó jẹ́ ọkọ àtìyàwó yìí sì ti ń gbàdúrà. Wọ́n ní bó ṣe rí náà ló ṣe máa ṣẹlẹ̀ lágbára Ọlọ́run. Ó ti di gìrìwò mọ́ ọba Olúwo lọ́wọ́ o. Gbangba ti dẹkùn kedere ti bẹ́ẹ̀ wò báyìí o. Pẹ̀lú bí àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe parapọ̀ tí wọ́n fún Olúwo ti ìlú Ìwó ìyẹn kábíyèsí ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹ́lú alákọ̀ọ́kọ́. Ní ọjọ́ 21 péré ìyẹn 21 days láti fi kọ̀wé ẹ̀sùn sí ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn IG Ẹgbẹ́tókun àbí kó tètè gbé Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ kábíyèsí ọba Adéyẹyè ẹni Tògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì lọ sílé ẹjọ́. Wọ́n ní tí kò bá ti lè gbé àwọn ìgbésẹ̀ méjèèjì táwọn là kalẹ̀ yìí kí ọjọ́ 21 tó pé láwọn ti ṣetán láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ táwọn sì máa bá a fà á gidigidi. Ẹ ò bá gbàgbé àìpẹ́ yìí ni fọ́nrán kan bẹ̀rẹ̀ sí ní rìn kiri orí ayélujára níbi tí Olúwo ti ìlú Ìwó ti ń fi àwọn ẹ̀sùn jàǹkànjàǹkàn kan Ọọ̀ni rìṣà. Àwọn ẹ̀sùn yìí sì le débi pé níṣe làwọn èèyàn lanu tí wọ́n ń kọ ha kí ló dé kí ló le tó yẹn. Nínú fídíò yìí ni Olúwo ti fi ẹ̀sùn kan Ọọ̀ni rìṣà pé Ọọ̀ni àti olórí òun tí òun kọ̀ sílẹ̀ láìpẹ́ yìí ń gbìyànjú láti fi májèlé sínú oúnjẹ fóun. Ó dé tí kì í bá ṣe pé Ọlọ́run wà lẹ́yìn òun ni òun ìbá ti di ẹni àná. Àwọn ẹ̀sùn kàbìtìkàbìtì tí Olúwo fi kan Ọọ̀ni yìí ló jẹ́ kí àwọn lọ́balọ́ba dìde pé àwọn fún Olúwo ní ọjọ́ 21 láti gbé Ọọ̀ni rìṣà lọ sílé ẹjọ́ àbí kó kọ̀wé ẹ̀sùn sí ọ̀gá àwọn ọlọ́pàá bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa bá a mú nǹkan lẹ̀ o. Àwọn ẹgbẹ́ lọ́balọ́ba láti ìjọba ìbílẹ̀ Ifẹ̀ North ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń pè ní Orígbó méje ni wọ́n dìde láti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àti láti jẹ́ kí Olúwo mọ ìgbésẹ̀ tó kù tí wọ́n fẹ́ gbé lórí ọ̀rọ̀ ẹ̀sùn tó fi kan Ọọ̀ni rìṣà yìí. Wọ́n ní ìwà ìbàjẹ́ gbáà ni àwọn ìwà tí Olúwo ń hù sí Ọọ̀ni rìṣà. Wọ́n ní níṣe ni Olúwo mọ̀ọ́mọ̀ tàbùkù bá ìtẹ́ Oòduà bẹ́ẹ̀ ni kò sí àríyànjiyàn kankan níbẹ̀ pé bàbá ni Ọọ̀ni tó jẹ́ olórí àwọn lọ́balọ́ba pátápátá nílẹ̀ Yorùbá àti alága ẹgbẹ́ àwọn lọ́balọ́ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ fún un. Wọn bàbá yìí jáde láti ṣe ìkéde yìí lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ Ọjọ́bọ̀ ọjọ́ 2 oṣù kẹwàá ọdún 2025. Ẹni tó dúró gẹ́gẹ́ bí aṣojú fún alága ẹgbẹ́ àwọn lọ́balọ́ba yìí ló gbẹnusọ fún gbogbo àwọn lọ́balọ́ba láti Orígbó méjèèje. Ọba Kẹ́hìndé Adésọjí tó jẹ́ sáálù ti ìlú Ẹdùn Àbọ̀n sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé níṣe ni Olúwo mọ̀ọ́mọ̀ ń tàpá sí orí ìtẹ́ Odùduwà pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tó ń gbé yìí. Wọ́n ní níṣe ló fẹ́ tasẹ̀ àgẹ̀rẹ̀ sí orí ìtẹ́ Odùduwà. Bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ fìdí gbogbo ohun tó sọ yìí múlẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú. Bẹ́ẹ̀ kọ́ yóò fojú ba ilé ẹjọ́. Kódà àwọn máa bá a mú nǹkan lẹ̀ gidigidi. Bákan náà ni ọba Alákínlalú ti ìlú Akínlalú ọba Olúwabùsọ́lá Olóyèdé kín ọ̀rọ̀ sálú Ẹdùn Àbọ̀n lẹ́yìn pé tí ẹ ò bá gbàgbé ìgbà àkọ́kọ́ kọ́ níyì tí Olúwo máa hurú àwọn ìwà tó ń hù yìí. Ó ní ṣùgbọ́n èdè tó pè lọ́tẹ̀ yìí kì í ṣe ohun tó ṣe é fojú fò. Pàápàá jùlọ pẹ̀lú bó ṣe ní ìyàwó òun tí òun lé kúrò nílé pàdé àpò pọ̀ mọ́ Ọọ̀ni rìṣà láti fún òun ní májèlé jẹ. Ó ní ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ gbáà lèyí tó sọ yìí. Ọba Olóyèdé tẹ̀síwájú pé Olúwo yìí kan náà ló máa ń pààrọ̀ oyè lóṣooṣù. Ó ní ìgbà kan ló fi ní kán máa pè òun ní Emir àti ìlú Ìwó. Ó tún yá ó tún pe ara rẹ̀
rẹ̀ ní Aláàfin ti ìlú Ìwó. Ó sì ń ṣe gbogbo eléyìí nítorí pé ó fẹ́ kí àwọn èèyàn máa jẹ ọ̀rọ̀ òun lẹ́nu káàkiri orí ayélujára ni. Ọba yìí ní gbogbo àwọn ìwà tí Olúwo ń hù yìí mú ìtìjú àti ìyẹpẹrẹ bá gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá. Ó sì ti tó gẹ́ báyìí nítorí alóbàtà kan kì í dárin, bẹ́ẹ̀ ni eléyìí kò gbọdọ̀ tẹ̀síwájú mọ́. Ti pé àwọn ti pinnu láti fi òpin sí gbogbo àwọn ìwà tí Olúwo ń hù tó fi ń ta àbùkù bá gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá. Ọba Olóyèdé tẹ̀síwájú pé pabambarì tí Olúwo sọ ni pé ó ní Ọọ̀nìrìṣà kò ní àṣẹ láti yọ òun kúrò lẹ́gbẹ́ àwọn lọ́balọ́ba. Ó ní ẹni tó bá fẹ́ parọ́ ló máa ní ẹlẹ́rìí òun wà lọ́rùn. Àbí ṣé ó ti gbàgbé pé nígbà kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìṣẹ̀lẹ̀ yìí kan náà sì ló fà á tí wọ́n fi ní kí Olúwo yẹra fún ẹgbẹ́ náà fún bí oṣù mẹ́fà. Ó ní ohun tó ṣẹlẹ̀ ni pé ìjà ńlá kan ló bẹ́ sílẹ̀ láàrin Olúwo àti àwọn ọba kan lágbègbè ilẹ̀ Ìwó. Ọba bíi ọba Ilé Ogbó tí Olówù ti Kúta, Fímọ́ Olú ti ìlú Sòǹgbà àti Agbówù ti Ọgbà Àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọba Olóyèdé ní gbogbo àwọn ọba yìí ni Olúwo ń bá jà nígbà náà tó ń bá wọn fa wàhálà gidigidi. Ó ní ọ̀rọ̀ yìí sì le débi pé ọ̀gá ọlọ́pàá ti ìlú Òṣogbo ní láti dá sí nígbà náà. Táwọn sì sáré pe ìpàdé pàjáwìrì láti yanjú ọ̀rọ̀ náà lábẹ́ ìdarí Ọọ̀nìrìṣà. Ó ní nígbà táwọn pe Olúwo àti àwọn ọba yòókù yìí láti ṣàlàyé ohun tó dá yánpọnyánrin sílẹ̀ tí wàá rojọ́ tẹ́yìn sọ tiẹ̀. Ó làwọn wá rí i pé Olúwo ló jẹ̀bi ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n kàkà kí àwọn rí ọ̀rọ̀ náà yanjú níṣe ni Olúwo dìde pẹ̀lú ìbínú. Ó sì kọjú ìjà sí Agbówù ti ìlú Ọgbà Àgbà. Wọ́n ní kódà ó ṣe é léṣe tí ọba yìí sì gbabẹ̀ di èrò ilé ìwòsàn. Ọba yìí ní eléyìí ló fà á tí wọ́n fi sọ fún Olúwo kó yẹra fún ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún oṣù mẹ́fà. Ìyẹn ní ọdún 2019 àti pé Ọọ̀nìrìṣà ló pàṣẹ nígbà náà. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn tó gbọ́ ọ̀rọ̀ yìí ló kan sára sí Ọọ̀nìrìṣà nígbà yẹn pé ìgbésẹ̀ tó tọ́ àti ètò yẹ ni wọ́n gbé torí pé kò ní bójúmu kí wọ́n máa wo ìwà ìbàjẹ́ níran láàrin àwọn lọ́balọ́ba. Ó ní bó ṣe wádìí sí tó ní kò sí ẹni tó lè yọ òun láàrin àwọn lọ́balọ́ba wá jẹ́ ìyàlẹ́nu fún àwọn. Ṣùgbọ́n àwọn yóò máa wo ibi tí ọ̀rọ̀ náà máa já sí. Kábíyèsí ọba Sálù ti ìlú Ẹdó Àbọ̀n fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀sùn ńlá ni Olúwo fi kan Ọọ̀nìrìṣà pẹ̀lú bó ṣe ní Ọọ̀nìrìṣà pàdé àpòpọ̀ mọ́ ìyàwó òun tó ti fi ààfin òun sílẹ̀ láti fún òun ní májèlé jẹ. Ní ọ̀rọ̀ náà jẹ́ ìfẹ̀sùn ọ̀daràn kan ni, bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ̀sùn bàǹtàbàǹtà báyìí kànyàn gbọ́dọ̀ ní ẹ̀rí tó máa fi fìdí ọ̀rọ̀ rẹ̀ yìí múlẹ̀ tàbí kín ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Fífún ìdí èyí kì í ṣe ọ̀rọ̀ orí ayélujára lásán ni eléyìí. Ní kí Olúwo tètè lọ kọ ìwé ẹ̀sùn sí ọ̀gá àwọn ọlọ́pàá tàbí gbé Ọọ̀nìrìṣà lọ sílé ẹjọ́ kó tó di pé ọjọ́ 21 táwọn fún yìí máa pé. Ọba yìí ní bí bẹ́ẹ̀ kọ́ gbàdógbàdó máa gbowó àgbàdo lọ́wọ́ Olúwo. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìfọ̀kànbalẹ̀, ojú òní ń pọ́n yín o. Tọ́lójú owó ìpọ́n dàda kò sí epo ìtàyìn lórúkọ tá a mú sẹlẹ́dẹ̀ ìjárò ó ní ẹ̀ ní fìnira ṣayé. Níbi tójúmọ́ ti mọ́, ibi tílẹ̀ ti ń sú, ibi tẹ́ ẹ ti ń sùn, ẹ̀ ní jílékú lọ́wọ́ o. Àdé ìdásọ dáràn ẹ̀ ní dáràn ayé o. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni Aṣíwájú Ìyálóde ní ìlú Pàṣà. Mo jẹ́ Ìyálóde ní Ọ̀yọ́ State fún àwọn Àgbẹ̀kọ̀yà. Mo jẹ́ Ìyálájé Ọ̀yọ́ Empire. Mo jẹ́ Ìyámọ̀kun àgbáyé. Èmi náà nìyá gbogbo ní Ọ̀yọ́ Aláàfin. Ẹ kú ojúmọ́, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ire o. Ojú tó mọ yín lónìí ẹ̀ ní jáde lékú lọ́wọ́. Mo wá pè wá sákìyèsí pé ewé ń bẹ o fẹ́ni tó bá mọ̀ ọ́n lò. Ṣé ẹ rí eléyìí ìpara ẹ̀yọ́nú ni, ìpara àánú, ìpara ẹ̀yọ́nú. Yín ṣiṣẹ́ fájé, ìwọ tó gbé ṣọ́ọ̀bù kalẹ̀, ìwọ tó ní ṣọ́ọ̀bù, ìwọ tó ń wá gbéga, ìwọ tó fẹ́ dépò kan. Ọkùnrin lè lò fóbì, obìnrin lè lò fọkùnrin, wọ́n mọ̀ nífẹ̀ẹ́ rẹ ni. Gbogbo ibikíbi tó bá ń dé, ò ní rí wàhálà kankan. Ṣé ẹ rí ìpara èyí náà ọ̀fà ni. Ẹlòmíì gbogbo ara ọmọ ta, nǹkan mọ̀ sọ kúlúkúlú, ọ̀fà ní ṣiṣẹ́ fún. Ṣé ẹ wá rí ọṣẹ yìí? Ọṣẹ ṣe mí kó kúrè. Dèdè ń tọ́ ọba rò náà lọ́ọ̀gbà. Bọ́ bá ní kó kú, ìwọ ní ó kù. Tọ́ bá ní kíní kó ṣe, ló ṣe. Ẹ̀ẹ̀mejì lóṣù lèèyàn wẹ̀. Nǹkan ń bẹ bí ẹ bá rìn dé lòpin ìran. Àìrìn jìnnà ni òjá arábù kí ọ̀kẹ́rẹ́. Béèyàn bá rẹ gbọ́ ọ̀kín yóò rí sọ́jà ẹyẹ. Ṣé ẹ rí ọṣẹ yìí? Ọṣẹ ajé ni. Kò sí bó ṣe máa wẹ̀ tó ní rájé jẹun tó ní rájé lò. Bó o ti lówó tó máa wẹ̀, ìgbà ilé rẹ̀ ọmọ ilé sí ni. Èlé lobìnrin ra nǹkan ọbẹ̀ lọ́jà. Bó o tí ì ní rà máa wẹ̀. Ó lè sí lówó, ó lè sí lọ́mọ, ó lè sí lálàáfíà, ó tún fìnira ṣayé rẹ̀ mọ́. Ṣé ẹ rí ọṣẹ yìí? Ọṣẹ ajógo rèé o. Ọṣẹ ají ògo rèé. Ẹni tẹ́gùn bá ń bẹ lórí ẹ̀, ègún elégùn, èpè elépè, ègún tó mọ̀ gbà tí ẹ ń dá. Ó wẹ̀ ègún burúkú padà. Ọṣẹ ègún rèé o. Wọ́n ti fa àwọn àdìrádìran wa ré ni. Ègún burúkú ó kó ilé ayé rẹ̀. Ṣé ẹ rí ọṣẹ eléyìí àtúndè ni?
ìwọ tó ń jẹun látojú oorun, ìwọ tó ń lálàkálà, ìwọ tó ń bómi lásìpọ̀, tó ń forí kó jàǹkáwọ̀, bọ́ ọ bá ti ní lọ tó bẹ̀rẹ̀ sí ní wẹ̀ o ò tún rí wàhálà kankan mọ́, o tó forí kó nǹkan kan mọ́. Torí ẹni tí bá ń bómi sùn lójú oorun, ẹni tí ń fojú kó jàǹkáwọ̀, ẹni tí ń jẹun látojú oorun, ó dàbí ẹni wọ́n gbá pẹ̀rẹ̀ ajáde síwájú tí ń pọnmi sí ikú lè kún. Ayé ò ní gbogbo rẹ lò. Ṣé ẹ rí ọṣẹ eléyìí tí mo gbé dání? Ẹ bá wò dáadáa ẹ rí ibi tá a ṣe sí. Ṣó ti yé yín? Tó o bá ń bẹ̀rẹ̀ sí wẹ̀ tó o rà á tó ń wẹ̀ ọ̀nà ó là fún ọ. Ọ̀nà ó là fún ọ lọ́pọ̀lọpọ̀. Bó o ti ní kò ní tán, bó o tí ì ní kò ní tán o. Ṣé wá rí nǹkan òkìkí lèyí o, ìwọ tó ń wo kìkì. Ó fẹ́ dolókìkí, ò ń kọrin ni, olóòtẹ́ẹ̀lì ni, olóṣèlú ni ọ́ ni, òun wá pò kan ni. Gbogbo ayé ni wọ́n mọ̀ káàkiri àgbáyé. Ẹ wá jẹ́ ń fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08059856632 lẹ́ẹ̀kan sí 08059856632. Orúkọ mi ní Ìyálóde, aṣíwájú Ìyálóde Ìpàṣà, Ìyálóde Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ State, Àyọ̀kẹ́ Olórìṣà, aṣíwájú Ìyálóde. Àdúrà yín ó gbà o. Mo wà ní Ọ̀yọ́ Aláàfin. Kò sí gbogbo ibi tó bá ti ń bọ̀ láti gbogbo àgbáyé, tó o bá ti dé Ọ̀yọ́ gangan bọ́lẹ̀ Lówódé lọ́yọ̀ọ́, kó o gbé ọ̀kadà pé òun lọ ilé ìyá gbogbo lọ́yàgbẹ́ bọ́ ọ̀rọ̀ ọmọ ọdún 4 yóò mọ ọdọ́dọ̀ mi. Ẹ ní fìnira ṣayé o. Àdúrà yín ó gbà o.